أياما كلما نودي أجابا وما بجلاله يمشي السحابا وكلم في الدجى موسى بلطفه كلاما ثم ألهمه الخطاب ويا من رد يوسف بعد بعده وكان أبوه ينتحب انتحابا ويا من خص أحمد واصطفاه وأعطاه الرسالة والكتاب وكرمه وسماه حبيبا وأعتق من شفاعته الرقابا لك الفضل المبين على عطائه منعت به وضاعفت ثوابا جد للشيخ كمال الدين كل لمرامه أنله يا مولى المثابة آمين يا ربي أنله يا مولى المثابة أنله يا مولى المثابة أنله يا مولى المثابة بارك الله فيك. آمين يا ربي أعانكم الله. اجعلوه بابا إمام اللي أدام الله حياته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. ẹ dákun torí Ọlọ́run ìjókòó yìí kún púpọ̀ tayọ kẹ́nìkan ó rò pé ọpọlọ òun gbé kọ́wọn máa dákọ gbogbo ẹ̀yin bàǹbà tá ẹ wà níjókòó yìí ẹ dákun fojú di kọ́. Hayyakumullahu al-karim. mo fi bàbá wa bẹ̀yìn ẹ dákun mo fi bàbá wa gbà nímọ̀lẹ́. Adamallahu hayatahu. Wasaddadallahu khutọ́. Àmín. mo fi bàbá wa kí gbogbo ẹ̀yin àfáà wa lókè ńláńlá ń bí ẹ dákun ẹ gbà wá bẹ́ẹ̀. mo fi bàbá wa aláǹgbé ọ̀pọ̀lọ́ bàbá wa bá a lọ nínú àtàgbègbè ẹ̀ ẹsẹ̀ sẹ́wù jẹ̀mọ́. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. gbogbo ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin àfáà wa Ọlọ́run bá kí oní bàbá mùkádàmù àgbà níjòkó yìí gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà ẹ̀dùn rí ẹ̀dùn wò inú Ọlọ́run dùn sí bẹ́ẹ̀ ṣe jòkó yìí àlùbáríkà ọ̀la ṣáájú ẹ̀dá àní fowó orú yẹn ṣe lára àwọn ọmọdé. Àmín. gbogbo àwọn àna wa àwa àna tọ́lá àgbàjì la bá wa. Alhamdulillah. Àgbàjì ilé ara àgbàjì ìlàwọ̀ náà. bí bàbá bá wà níbí lónìí bàbá wa Àlàjí àgbà àjọ wọlé ni láti jọ wọlé o. bàbá wa gba Ọlọ́hunkẹ́mi Hafidhahullahu wa ra'ahu. gbogbo ẹ̀yin bàbá níjòkó yìí tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Ọlọ́hunkẹ́mi. Allahu akbar. ṣe ẹ dákun ẹ gbà bẹ́ẹ̀
àwọn ìdùnnú wa yìí àwọn ẹyin gẹ́dẹ́ Ọlọ́run tí bàbá wọn ti ń rojú àti yọ̀dá wọn. La ilaha illallah. Ọlọ́run ó ṣe bẹ̀ láyé yín. Àmín ya gbogbo ẹ̀yin ọkọ Ọlọ́run ó kì í ẹ̀rí láti pè yẹn wá sọ̀rọ̀ ń bí kèé ṣe wá sí. A'afakumullahu al-karim. àfáà jẹ́ tó máa bí ẹ̀ṣẹ́ ẹ̀kúṣẹ́ àwọn aràn dùnú àwọn olùlọrin lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá tó fi sọ́gà. adúpẹ́ èyí tí ó máa fẹsẹ̀ rinlẹ̀ bá a bá jáde pé béèyàn bá ti dákọ̀ lọ́rin ó dákọ̀ Islam. Masha Allah. ọ̀ràn ọ̀tọ̀ lè ní ká mú ọmọ lọlé ọkọ káfọ ọmọ fọ́kọ súnà ni kódà wọn ní mọ́nà káhà wá àǹkáhà kọ̀dísítà hàkà wìláyà tàlá. sallallahu alayhi wa sallam. wà á gbàdúrà gbà ẹ mọ̀ wà dáadáa ni. adamallahu hayatahu. fífọmọ lọ́kọ ọlá fọmọ fún ọlá ọ wà nú ẹ̀sìn. bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa. ọlá fọmọ fún àáfà ọláyè àáfà fẹ́mọ ọlá wọn fẹ́mọ bilaat àáfà fún àáfà lọ́mọ tálíkà fẹ́mọ tálíkà àmọ́ tálíkà ò lè fẹ́mọ ọlá àgbọ́mọ àáfà àbólówó àyàfi pẹ̀lú ìyọ́nú àwọn olówó àbí àfa. La ilaha illallah. idha taba aslu limaw'i qabati furu'uhu. wa min ajabi. wa min ajabi ja'at yadu shawki bil wardi. bàbá Olohunkemi. Hafidhahullah. ọ̀rọ̀pọ̀ yìí ń ṣe kámi àmọ́ yìí fẹ́ exceed ìṣẹ́jú márùn-ún. انت سعيد بن مسيب عصرنا سعيد بن مسيب شيخ سعيد بن مسيب nínú àwọn kìbáàrù tábìín ní Madina àsìkò Umaru bun Khattab nábì ìjìrà ọdọọdún kẹẹ̀ẹ́dógún tí wọ́n ṣe ìjìrà ní Saheed dáyé. Allahu akbar. إذا طاب أصل الموء طابت فروعها ومن عجب جاءت يد شوك بالورد. ìjọba yìí ṣe já ìdùnnú tó nǹkan kan rúgbúrẹ́ nínú mi bínú àfàwọn Olohunkemi ṣe ń dùn tó lónìí ó yẹ kẹ́gbẹ́ kan ọmọ bà wọ́n nínú jẹ́ ó yẹ kẹ́ ẹ máa ronú ẹ̀gbẹ́ kan pé Ọlọ́run ó gbà yọ sí. just of recent la rí clip kan tẹ́ jù sáyé tẹ́ ń sọ experience yín nípa bẹ́ẹ̀ ṣe pilẹ̀ ẹ fẹ́ fẹ́ yàwó ẹ̀rọ Ọlọ́run náà ò jọ bọ́ sí i torí pé tálíkà kọ̀mọ̀kó ni ó rí báyìí. sẹ́mi ṣé àmì nìkan mo rí. إذا طاب أصل المرء طابت فروعها ومن عجب جاءت يد الشوك بالورد. ẹ wo ẹgbẹ́ tí mo ní ọmọ ẹgbẹ́ dùnú nípa àwọn ọmọ yìí ń lọ ẹ ń bá àwọn fẹ́ ni re abẹ́gbẹ́ kejì ni pé yé tí ò ní jẹ́ bànújẹ́ fún. àlàákìlù máa ń yàtọ̀ la àwọn akìlù. ẹni wọn bá ní làákà ìkọ̀ yẹ kó wo òní yóò wo àná tí ń bọ̀ wá tó bá wà nípò lónìí rántí aṣọ tó ya mọ́ Ọlọ́run má sọnù bàtà tó já má sọnù torí ń jọba ti fẹ́ kùn ọ́ wà lọ gbé wò ọ́ yẹ̀ wò. ẹni tí ń wo òní ẹsẹ̀ èèyàn bí ẹni tí ń wo àná àti ọ̀la. Saheed ibn Musayyab ń bọ̀ wá bẹ́ẹ̀. Hafidhakumullahu shaykhana. ìran ìjókòó yìí èyí tẹ́ ẹ ṣe èyí tẹ́ ẹ mú ọmọ yín tẹ́ ẹ lọ́ọ́ fi tẹ́ ẹ mú àwọn ọmọ yín tẹ́ ẹ lọ́ọ́ fi fún àwọn tí ó dáa fún lọ́la. insha ẹ dákun ẹ ṣàánú jẹ̀mọ́ àmín àwọn ọ̀la. ọlákọ̀ọ́lẹ̀ náà mo fi ní ìran táwọn olú lọrin pọ̀. ó sì jẹ́ àrùn àdùnnú. àwọn ànábì Ọlọ́run kan ṣe bẹ́ẹ̀ wà. A'afakumullah. ànábì Ṣuaibu ṣe bẹ́ẹ̀. níjọ́ fìtínà dé bá Musa tí ń dààmú káàkiri
àmín alayhi salatu wa salam tí wọ́n ń dààmú káàkiri ẹ̀yìn àfàlẹ́ wọn ń jòkó tí tọ́lọ̀ bá àwọn ọmọ Ṣuaibu gbé òkúta tí wọ́n fi rómi mu nígbà wọn wá délé níta nábì Ṣuaibu wí ní a'udhu billahi minash shaitani rajim. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. إني أريد أن أنكحك إحدى ابنتي ألا أن تأجرني 8 حجج وإن أتممت أجرا فمن عندك. قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين ألا أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك. Ànábì Ṣuaibu ni yóò wù mí kí n fọmọ mi yìí fún ọ. Ìjọ Ànábì Musa ń jọ́nà kò sì ní gá kò ní go. Ó wù mí kí n fọmọ yìí fún ọ aláǹ tàjúrà ní 8 حجج. Ó sì mí lọ́dún 8. Àmọ́ wàá yín náà àtìmọ́mùtà. 10 فمن عندك. Ọwọ́ rẹ ni. وما أريد أن أشق عليك. Bàbá àwọn ẹ̀yà yìí ní fara ní ọ́. Sásàjìdù ní. إن شاء الله من الصالحين. Ọfọmọ fún inú ìpayà ní bọ̀ ńjọ́ náà ó wá ju ọmọ bíbí inú rẹ̀ lẹ̀ ó fi fún ọkàn rẹ̀ balẹ̀. Ẹ fura sí gbogbo ẹni tíjọ̀rọ̀ rẹ̀ bá jẹ́ obìnrin bí ó bá rí ìwù yanjú nǹkan mi ò ní yanjú. Bí ó bá ti rí ìwù yanjú ó lè. Bọ́ọ̀bì bá ń bẹ lẹ́mìí rẹ̀ tó o tí ì rí yanjú èèyàn ò ní rí nǹkan mi yanjú. Ìyàwó Àyìnkẹ́. Allahu Akbar. Ìwọlẹ̀ ni ẹ mọ̀ wà dáa. ستجدني إن شاء الله من الصالحين. Ìṣòro àkọ́kọ́ tó lè dá fìtínà fún Ànábì Musa tí ó fi sẹ́tù Ṣuaibu yàn fún ẹ̀yàn fún àwọn tòní kò ní nira fẹ́yìn náà. La ilaha illa. Ànábì Lúùtù fẹ́ ṣe bẹ́ẹ̀ àmọ́ kàtà làwọn àjọ tiẹ̀ wọn ò gbà. Allah. وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات. tó wá wí ń bẹ̀ wọ́n. قال يا قوم هؤلاء بناتي. àwọn ọmọ mi ní ẹ fẹ́ wọn. هن أطهر لكم. Kunna atharu lakum. Àmọ́ àwọn wọn ò gbà ọbẹ̀ jùlẹ̀ àmọ́ wọn ò gbà. Nínú àmọ́fẹ́ fọmọ mi ṣe ń tó wù mí àáfàá wa dọ́kítọ́rù Aládẹ̀mí ti wí lẹ́ẹ̀kan fọlá mọ́ bàlágà àṣùdàwọ̀ ọ wá sọ fọmọ rẹ̀ pé ya bunayya inni ara fil manami. فلما بلغ معه السعي bàlágà máa ń sáyà. قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. Mọ́sá tàrà ó sọ̀rọ̀ sọ fọmọ mi lónìí. So ara sì rí yín díẹ̀ lónìí. Aláwọn bàbá tó bí yín. Àwọn gbàfà fún àwọn tànà. Ẹ̀yin náà wá gbàfà fún wọn. Àṣẹ náà làwọn ọmọ tí yín fi gbà fún yín. Case study Anabi Shuaib. Case study Anabi Lutu. Anabi Ibrahim. Ó justify ń tẹ́ ṣe yìí pé Shari'an ọ̀wọ̀lé. Masha Allah. Ẹ wá wo àwùjọ wa ń bí. Ẹ wá wo àwọn àfáà wa. Àlàájì àgbà àáfà àgbà fọmọ wọn fàlàjì àgbà. Allahu Akbar. Ó sì rí ọmọ òun jọ náà. Kún fàyà kún lòsì ọ̀yẹ́mí yọmọ dà sí. Àmín ya Rabbi. Ọmọ òun ń bọ̀ wá bá ilé àwọn ọkọ ìyàwó àtẹ̀yìn ọkọ ìyàwó. Qala ya abati fa'al ma tu'maru. Ẹ wá rí ìyá wa Aisha ìyá tuntun Ọlọ́run lọ́mọ ayé ìyá tuntun nílé àfáà wa lónìí. Wọ́n wá gbá ìyá tuntun mú débi pé kódà bí wọ́n bá lọ kí wọn lókè bàbá òtún sí mẹ́sẹ̀jì fẹ́yìn ọkọ. Mo ṣe déédéé bẹ́ẹ̀ rí èmi ó gbòkè lọ kí àwọn bàbá àwọn ìyá tuntun wá lọ kí àwọn bàbá lókè bàbá wá sì wọ́n jáde wọ́n wá fọwọ́ lé arẹ́ nìpẹ́lẹ́ ọ̀hún sáré ni. Àfa Alhaji àgbà mufti àkọ́kọ́ ńlọrin wọn gbogbo bíbí inú wọn rún tẹ́sẹ̀ yìí ni níjọ́ wọn fi fún bàbá ńlẹ̀ ọ̀wá kèsówó ńjọ́ náà lọ́wọ́ wọn.
Allahu Akbar. ọmọ kéwu wọn. níjọ́ wọ́n fi fún bàbá ńlẹ̀ lákè sówó ń jọ́nà lọ́wọ́ wọn ọmọ kéwu wọn. níjọ́ wọ́n fi fún bàbá oníwàásí àgbáyé ẹ lọ béèrè ẹni ẹ bá rí ẹbí òkúrọ́ ní ọ̀nù. bàbá wa bábù Sheikh òní bàbá wa láṣẹ mo bi wọ́n ń dọ̀kan pé ṣé ó ti dáa fún oníwàásí àgbáyé láti ilẹ̀ báyìí wọ́n lọ́mọ yìí kí ló ń bí mí yìí. àròkà tá ń dọ̀kan ilé aráàgbájì láti lọ gbọ́bẹ̀. Ọkà dúdú ni. wọ́n ń bẹ láyé. ó lè jẹ́ funfun jọ́nà sà ó lè jẹ́ funfun. kò burú kó rí bàkàn fàáfàá láti kékeré kò burú yóò padà dá wọ̀ bá fọlọ́hún lẹ̀ kí wọ́n hó kí wọ́n wá padà kẹ̀yìn sí yẹn ní ọ̀dà gbẹ̀yìn. hafidhakumullahu shaykhana. onírí bẹ̀ Olohunkemi. insha Allah. wa khayrun nasi du'a sabi qadim aqama li nafsihi hasaban jadida tarahu idha da'a fi an-nas fakhara. Mọ̀lánà Sheikh Adam àgbọ̀ dáadáa ń jọ wọ́n fọmọ wọn fún bàbá Gàmá wí. tuqimu lahu makarimuhu shuhuda. wọ́n wí fáyé ń jọ́nà pé wọ́n ń pẹ́ tálíkà làwọn fọmọ tún wọ́n ní àníyá inna lillahi rahmatun fahakuli rahmatillahi fukara'u. Allah. hakuli rahmatillahi man. fuqara'u. wọn gbọ́rọ̀ táwọn èèyàn ń sọ létí wọn ń jọ́nà yóò mọ̀ dá sí. àmín. àsìkò táyé tó máa bí fún mi ní mú mi rọ̀ sí ń rí yín fa yóò mọ̀ dá sí. bàbá Olohunkemi bàbá Sheikh Adam ṣe bẹ́ẹ̀ bàbá Sàlá ti ṣe bẹ́ẹ̀ ni ó bí bàbá wa Ṣáṣìlì ṣe bẹ́ẹ̀ kọ́ ó túmọ̀ sí pé kẹ́ ẹ ṣe ń tẹ́ ẹ ṣe yìí ọ̀dà bàbá ìyàwó láti kú. Saidu bunu Musayyab hafidhakumullah. ẹni tí máa tẹ̀lé Kathiratu bunu Abi Wada gbogbo halikọ Musayyab ní máa lọ ọwọ́ nígbà pípẹ́ ọwọ́ wá halikọ níjọ́ tó wá dé Saidu bunu Musayyab wá ń bí pé èéṣe àárí ọ ó ní àtúnfìyà àlè ìyàwó òun ni lọ́sàláìsí. ìyàwó òun lọ́sàláìsí Saidu bunu Musayyab wá ní àá má akhbartana kálọ̀ sọ kọ́ bá ṣe kọ́ sọ fún wa ni. lahababna janazataha. a ṣàyídà janaza rẹ̀ ọ wá ṣàdúrà fún tán ọ wá fẹ́ dìde Saidu ní Abu Wada àwa ni òun wá fẹ́ dìde ọ wá ní alisa adásítàgbé gbọ́dọ̀ àtàn so ti rí ìyàwó mi sírù mọ̀tò. la ilaha illallah. ọ wá ní mọ́ni yusa wíjù ni ẹ gbọ́dọ̀ yìí mọ́ni yusa wíjù ni wà má àmúlíkù illa dirhamaini aw thalatha. ilaha illallah. wa khayrun nasi du'a sabi qadim ta ni sọ̀rọ̀ yìí. aqama li nafsihi hasaban jadida. Kathiratu bunu Abi Wada takun lọ́wọ́ di béèrè pé ta ni ń jẹ́ bẹ́ẹ̀ béèrè ta ni ń jẹ́ Saidu bunu Musayyab. ọ wá ní man yuzawwijuni wa ma amliku illa dirhamaini aw thalatha. ta ni ó fi obìnrin fún mi tẹ́mi ò ní ju dírámù méjì lọ Saidu bunu Musayyab ní ana uzawwiju. la ilaha illallah. èmi ó sì fọmọ mi fún ọ ó ní àwa tafa sọ ṣe bẹ́ẹ̀ ó ní ṣe bẹ́ẹ̀ lẹ́sàkẹsẹ̀ ní Saidu bá yíjú padà hamidallah wa salla ala nabiyyi wa zawwajahu ibnata. la ilaha illallah. lójú ẹsẹ̀ náà ní sísọ pé ní mo fọmọ mi báyìí fún ọ má pé kò bá a mu ń bẹnu fíkìú pé bàbá lè fọmọ rẹ̀ lọ́kọ gìgéèrì ibi nìyà ní tí bàbá yín ṣe ọ̀ráìtì àmọ́ àwọn tí wọ́n máa gbà ìmọ̀ wúlò fún wọn ni. la ilaha illallah. ọwọ́ aṣọ yìgì ń. tarahu idha da'a. innal wilayata ni ó wí àfọ Olohunkemi. innal wilayata amrun laysa yudrikuha. níbi tí ń lọ ìwà yìnyín rárá mo fẹ́ justify ń ta ṣe ni. innal wilayata. ìwánu adà zamani jawasi sultan. kò sí lànà tẹ́lẹ̀ òní lọ́sẹ̀sẹ̀ dé. innal wilayata. a ò lè di bàbá rà. amrun laysa yudrikuha. man laysa fihi jami'ul khuluqi wash-shiyami. ìwàlẹ̀ ní ló kó wájọ. ọwọ́ á dìde àfáàjẹ́ tó ma bí mo fẹ́ ń lọ lábàá náà mi. ọwọ́ á dìde ó ní mo wá pọ̀ wájú Saidu bunu Musayyab ìwọ̀n wọlé lọ. mo wá dẹnu ilé fàjà lásìkò òfàkè ìwọ̀n ronú pé mímọ́ ní àhódù àwọn àṣàbí.
ta ní ìyàwó lọ́wọ́ ẹ̀ nísì ìyàwó ọ̀sà jẹun eri ronú ń lọ wà òun wá jáde òun lọ kí mọ́gíríbì òun darí sílé ìsì ń gbàwẹ̀ kí wọ́n á ní òfìsì nu búrẹ́dì àtẹ̀pọ̀ wàlẹ́ ìsàlẹ̀ ìlà zayit wàhùn ọwọ́ agbẹ́pọ̀ àti búrẹ́dì kalẹ̀ báyìí dábìlì bá bí rọ́jò ló ń yàkàrà ẹnìkan wá ń kalẹ̀kùn lójú ọ̀nà mọ̀ wọ́n ní máa ń bìlì bá bí yàkàrà ó ní Saheed Saheed máa wò pé tátún ní Saheed lẹ́yìn ó ní bó sì dé ó ní èmi náà ní sílẹ̀kùn ó ní mo rí i pé ńgbà ìyàwó rẹ ti kú ni ìgbésí ayé àpọ́n lòún gbé bó sì sí so igi lọ́sàn-án ánàlá òrìdù àǹtàbíta òzàbà ìfẹ́ kó sùn lálẹ́ yìí lákùn ọmọ mi ní gbà. La ilaha illallah. kò jẹ kú kò jẹ rí. innal wilayata. ọmọ ń bẹ bí kò lè ṣèyà ọmọ ń wọlé báyìí dé owó lẹ́ni pẹ̀lú ìtìjú. lọ́mọ obìnrin. ó ní mo wá jáde mo wá lọ kí bò sí bára àdúgbò kẹ́mọ̀ ti fún mi lóbìn wọ́n ní ìwọ gbogbo wọn wá dà wá pé Saheed ti fún mi lóbìn wọ́n wá ní ìwọ istinkara ńlá. wọ́n sọ bẹ́ẹ̀. Saheed ti fún mi lóbìn kó lòun ní. làbárí wá kàyà rẹ̀ ìyá wa ń bọ̀ wá pé ní èmi náà ọmọ mi ọ̀gbọ́dọ̀ fọwọ́ kan obìnrin yìí afẹ́ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run jọ mẹ́ta ẹ dúpẹ́ òfòrí Ọlọ́run wá bá yín. ẹ̀yin ọkọ náà. innal wilayata ọmọ ilé ìṣàyọ̀dẹ̀rẹ̀ kan. gbogbo ohun tí mò ń wí pátá kò sí tí n fi ń ṣe mò ń fi ń kún ni pé ìgbàlódé fáwọn àfa. òun náà Saheed ibn Musayyab ló ní la khayra fi man la yuhibbu jamu alima àmọ́ fi hìlì yakufu bihi wajha an-nas wa yu'ti minhu haqqahu. ọmọ wa gbẹ̀ńlé rẹ̀ ó wá dijọ́ kẹta tí ó fọwọ́ kan ọmọ tí wọ́n ń gbádùn ara wọn ó wá ní mo dìde mo wá ní lọ ìyàwó mi wá béèrè pé ìlà ẹ̀yìn ìlà dárìsì Saheed ibn Musayyab ó ní English ó wà ní muka ilma Sa'id jòkó má lọ bí sàdárìsì kan jòkó yìí máa kọ́ ní ntọ́ yẹ kọ́ ọ̀ràn bẹ́ńlé mi ni ọmọ ọ̀ràn fi Saheed lẹ̀. innal wilayata ọmọ ilé ìṣàyọ̀dẹ̀rẹ̀ kan. àwa lọ́wọ́ àwa wà bẹ́ẹ̀ ó ní mo wá wà pẹ̀lú ìyàwó mi fún oṣù kan òde ń jáde òun ọ̀wá mọ bí àánú Ọlọ́run ti ń dé. ọwọ́ àdọ́dọ̀ rẹ̀ níjọ́ tí ọ̀wá yọjú sí Saheed ibn Musayyab Ọlọ́run fún alálùbáríkà rẹ̀ bá ń ṣe ń wì í yín wá ń ṣe gbogbo nǹkan kọ̀ ìyá sí òun ó ní gbọ̀ wá parí tẹ́tàwọn èèyàn túká ọ wá ní mọ́ kayfa halul insan ọmọ tá a fà fún ọkùnrin lórí. ó ní dáadáa lọ́wọ́ àyà àbá Muhammad mo bá dáadáa lára ọmọ náà. tó bá wá rí bẹ́ẹ̀ Saheed wá ṣàdúrà fún wọn ọwọ́ ń lọ ilé tán ló wá fi alif akramakumullah. alif dirham ọwọ́ àfi ránṣẹ́ sí Abu Wada èyí tẹ̀ ẹ́ ṣe lónìí àwọn tànà ṣe ṣùgbọ́n ìbẹ̀rù rẹ̀ ẹ̀yin ọkọ. àfàwọn Arademi ní káwọn àgbàjì ọmọ dìde. àdùbà. náà ẹni kí wọ́n má dìde lẹ́ẹ̀kan lẹ́wì lẹ́ẹ̀kan ẹni wọ́n má dìde ní ti ládàbí. sẹ́ẹ̀rí ẹ̀yin ọkọ sẹ́ẹ̀rí bá a ṣe máa ń fẹ́ràn àwọn ọmọ tóun bẹ́ẹ̀ náà ni àní kájú kò ń bí kí ọ̀jẹ̀ wọn. gbogbo wa la ké pé Fatima wá rìpọ́ọ̀tì ara rẹ̀ pé òun àti Sayyidina Ali ń jà àwọn sọ̀rọ̀ òun wá sọlé Ali wá bínú òun wá ń rọ kiri káàrí òun ń bẹ̀ nígbà àádọ́rin kó tó gbà. Ànábì wá ní bí ọba yọ́nú sí ọ ni bọ́ ọba kùyìn ní kírun sí ọlá. ṣé ẹ ti rí báwọn. ìwọ ọkọ lágbá lórí ìyàwó ẹni. ẹgbẹ́ kejì náà wà. ẹgbẹ́ kejì wà. Fatima wá ń jọ kan wá bá Nábì. sallallahu ala Muhammad. wọ́n sunkún sẹ́sìn náà kẹ́kọ̀ọ́ kì í fẹ́ lómi lójú rẹ̀. ó wá ní kọ̀díkìlà annaka la tagdabu li gadabi banati. wọ́n ti wí pé gbogbo tí ń bá ń bà wọn ọmọ rẹ̀ nú jẹ́ kéèkàn ọ́. ó sì ti yí ó ń ṣe Ọlọ́run. ẹ̀mọ́ tó fà á Sayyidina Ali fẹ́ ṣe mọ̀ sí ná ọ wá ń lọ tóòsì ọmọ Àbújá ni.
ata Ọlọ́run kèfèrí Ọlọ́run ọmọ kèfèrí Ọlọ́run ni ó tún fẹ́ lé ọmọ ànábì Ọlọ́run. àmọ́ wọn èsè kèfèrí ọmọ yẹn ó ti gba Islam Sayyidina Ali wá lọ tóòsì ọmọ àbújáde wọ́n wá ń gbé káàkiri pé sẹ́mọ̀ owó yẹn gíra yẹn ń bẹ lára wọn ní ti ń bẹ ti pẹ́. Fatima wa ní kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ló fi wá bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́sẹ̀kẹsẹ̀ lójú anabi yí padà. العلم يغني الفتى شأنا ولا نسبه. فحمد الله وأثنى عليه وأني والله لا تجتمع بنت رسول الله وبنت عدو الله عند رجل واحد. La ilaha illallah. ọmọ òjíṣẹ́ Ọlọ́run àtọmọ ọ̀tá rẹ̀ wọ́n wàá pàdé lọ́dọ̀ ọkùnrin kan ṣoṣo wàláhì kò ní wọlé. abadan anáfi tí wọ́n ní abadan. kò lè possible. kò gba kí wọ́n fara ní ọmọ rẹ̀. àwọn àfa wa tọwọ́ bọ̀ pé wáì sẹ́yìn ò lè fọmọ ọ̀tọ̀ Ọlọ́run ní tó bá ti gbà wọ́n á ní alẹ́ fẹ́ àmọ́ obìnrin méjì ò lè papọ̀ yàtọ̀ àtà Fatima wọ́n mọ̀ fara ní Fatima ara tó bá ti ní Fatima yóò ní ànábì bára bá ti ní ànábì òun tó wọn ò lè síra ọ̀sánù Sayyidina Ali ni lẹ́sẹ̀kẹsẹ̀ ní Sayyidina Ali ti rí i pé ẹ̀wọ̀n kan ìfẹ́ mọ́ ẹ̀ mójútó ìyọ̀ǹda bàbá wọn kọ̀ọ̀kọ̀ kan kú o. ẹ̀yin ọkọ nù o. sẹ́mo mẹ́sẹ̀gì yẹn wọlé. níparí níparí bá ń wí fún wọn bá ń fi mẹ́tẹ̀ẹ̀ta kí wọn. أكرمكم الله لكنما المرء يعلو فوق صاحبه. المرء يعلو فوق صاحبه. بأجمل الخلق والإحسان والشيم. ìtì wí ni pé gbogbo Ṣakí Àjàṣẹ́ ẹ̀yin ilé wa alágbàjì ẹ tọ́jú àwọn ẹ̀yin gẹ́dẹ̀ yìí. أبشر يا شيخ. gbogbo àwọn tí wọ́n fẹ́ ọmọ àfà gbogbo àwọn tẹ́fẹ́mi àfà ni wọ́n máa rọ́wọ́ mú àmọ́ ewu ni torí ọ̀gbọ́dọ̀ wojú rẹ̀ níwòkuwò. أبشر. dákúndúró ẹ ní sàbámọ̀ lérí ẹ̀. ẹ sàmì fún bàbá. ẹ mú wọn lọ kí wọ́n máa lọ fẹ́ yìí kí wọ́n máa lọ fẹ́ tọ̀hún tẹ́ fà wọ́n sílé wọn àwọn ẹ̀ ní sàbámọ̀. آمين. ìwà dáadáa ń tẹ́ fi di ń tẹ́ dà yìí. àfà عافاكم الله. àyà báwí. عافاكم الله. àyà ṣẹ́yìkù. أبشر يا شيخ عبد الله صاحبنا. mo pè yín sọ́hìbàná mo pè yín sọ́hìbàná ìrókò mi ti ń lò mọ́ni torí bàbá nífẹ̀ẹ́ yín àníwá. أبشر يا شيخ عبد الله صاحبنا. يجزيك ربك خير الله أدركت بالجود حب الله والأمم. ẹ wá rí àwọn ìyá tó bí àwọn ọmọ wọn yìí àwọn ìyá òun yóò ká dúpẹ́ fún wọn o. جزيك ربك خيرا فوق صنعتكم. wọ́n là ń tòsí ẹ ṣeun ọkọ mi ọmọ ọ̀ràn sọ ìyàwó sì máa tú. mo ti rẹ́ni mọ́mọ́ kí wádọ̀ mi rí bàbá ló mú wa ìyá rẹ̀ sì yọlẹ̀ wá ó ní àfa ẹ̀ dákun mo fẹ́ràn yín ẹ má gbà á. ẹ má gbà. kò ní lálùbáríkà kò ní lálùbáríkà. mo ní èéṣe ọkàn mi ò fara mọ́ kókó lọ́dọ̀ mi ọmọ náà ń fàdá gẹ̀rí ni. a sì ti bàbá ti mọmọ kéwárí tíya rẹ̀ kó wà lọ́tọ̀ ọlọ́pàá. à ń kàn pẹ̀lú ọmọ tá à ń gbà sọ́dọ̀. يجزيك ربك خيرا فوق صنعتكم. baálé yín rán sọ ẹ̀ tú baálé yín rán sọ ẹ̀ tú. Allahu akbar. àìwá tú tẹ̀ tú ni ẹ̀ nàjà dùnú pẹ́. آمين. ẹ fọkàn yín balẹ̀ nǹkan kò ní sẹ́yìn. يزيدك الله عزا يا أخو الهمم. ọrẹ àti dáadáa láìpẹ́ yìí náà ni wọ́n fọmọ mi ní 10 million. bẹ́ẹ̀ni Ọlọ́run wà ó sì wọlé. àṣẹ ní sọ èyí ṣe tẹ́ mọ̀ sọ́dọ̀ àwọn náà sì ṣe ìyàwó ó ní tí wọ́n ṣe. bẹ́ẹ̀ni. gbogbo kálukú bẹ́ẹ̀ gbogbo ń tẹ̀ ń ṣèwú pátá Ọlọ́run ọjọ́ ọjàre àti irúfẹ́ yín bẹ́ẹ̀ bí ọba yàtọ̀ yóò máa dá sí ni subahana rabbi. ibi tí ó dé náà yọ padà débẹ̀. mashallah òsì òyìnbí ẹgbẹ́ ló ń tóbi lẹ́ẹ̀kan náà. Allahu akbar. ọ̀rọ̀ náà ti ń balance a ti lọ sọ́dọ̀ ẹni wa Sheikh
pẹ̀lú tẹríba Muqaddam Jarullah láti fún wa ní ọ̀rọ̀ ṣókí. Bàbá Olohunkemi wọ́n dúpẹ́ fáwọn àgbàlagbà. Alhaji wa Muhyiddin lẹ́ẹ̀kan sí bàbá ìyàwó nulẹ̀ láti kó Makuri Oman.